òjijì tí mo dé ọmọ arúsọ mọ́ balẹ̀ àrọ̀ ni wálé mo kó ní kò yí omi òní sinmi ogun ọlọ́ládé mo dé wọ́rọ́wọ́rọ́ bí èjì alẹ́ mo tún bá wọn dé wọ́rọ̀wọ́rọ̀ bí èjì òwúrọ̀ mo dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta ọlọ́ládé mo dé ọmọ ọ̀dọ̀ àgbà tí ó ṣe pé ránṣẹ́ pátákó ẹ̀sìn ọmọ ni mi ti ń tajà lẹ́nu olùkóńdó ọmọ ni mi ti ń kọhùn sétí ọmọ aláìgbọ́ràn mo dé lónìí o ewúlé kan kì í pàwòdì kọ́ mara yóò mọ́ bọ́mi ọmọ òjò balẹ̀ tá ṣàrà ẹ bá ń kìlọ̀ fáwíkóńkó sóun lóye wìwé rí dé mo pé bẹ́ẹ̀ mi ò bá ti bá wọn rẹ́yìn ìyá ìwé àṣepọ́nwó Olódùmarè ọba tó dá mi ni ẹ kìlọ̀ fákàndá ọ̀rọ̀ Awíkóńkó á sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ò gbọ́ ọlọ́ládé mo dé èjì mi gbòde ẹ kìlọ̀ fáwíkóńkó lórí ọ̀rọ̀ ọba àwò kóyé fọba àwò tafala ẹnu mọ́ ẹni tá a bá ti pè ládàrí ẹni tá a bá ti pè lólórí ó di dandan ká bọ̀rọ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ ni ọba àwò ìsẹni àbùkù bẹ́ẹ̀ ni ẹni àpọ́nlé ni wọ́n o àbùkù nínú rẹ̀ Awíkóńkó mọ́ gbọ́ mi àwọn àgbà bọ̀ wọ́n ní ìsìgìdì tí ó bà tẹ́ yóò nìkan gbòǹlodò lọ́rẹ̀ ìwẹ́ kí ló dé tó ń pọba àwò mo pé mi ló dé tó wá ń pọba àwò ní gbọ́lábí of Iwoland awíwíwí asọsọsọ lọ́wọ́n oníwo nígbọ́ mo kì í nílò títí àfìgbà tó gbé dóyá ayélujára gbogbo ó wá sọ bá Olúwo of Iwoland ó wá sọ dìgbà wíwọ́ lórí ayélujára torí ẹni bá ti bá wọn bódìdí ọba odidi ìlú ló bú bẹ́rù ẹni bẹ́ẹ̀ ò bá mọ̀ ẹni bá ti sọ̀kò sórùlé ó di dandan kó bá wọn gbóhùn onílé kí lohun tó bá ó ṣe fún yín tẹ́ fi wọ́n mú wọn bú lórí ayélujára tẹ́ wá sọ wọ́n di gbà wíwọ́ tẹ́ fẹ́ mọ̀ mú wọn balẹ̀ tẹ́ fẹ́ mọ̀ mú wọn tàfàlà ẹnu àmọ́ mo rí pé ẹ̀kàn fẹ́ mọ̀ fi wọ́n wá fi wáàsì lásán ni ẹ̀ ń pe odidi ọba àwò ní Gbọ́lábí of Iwoland tó bá jẹ́ bàbá yín tó ń lò wà lórí àpèrè tó jẹ́ bàbá tó bí yín lọ́mọ òun gangan lọ́ba àwò tẹ́nìkan wá torí ẹ̀ tí pé wọ́n ní Gbọ́lábí kí lẹ fẹ́ ṣe fúnrú ẹni bẹ́ẹ̀ gan mo ń bí yín léèrè ọ̀ mo tún wí lẹ́ẹ̀kan sí i mo ní tó bá jẹ́ bàbá yín níbẹ̀ lórí àpèrè tó jẹ́ bàbá tó bí yín lọ́mọ tẹ́yìn kan wá ní Gbọ́lábí bàbá tó bí yín lọ́mọ ẹjọ́ kí lẹ fẹ́ sọ fúnrú ẹni bẹ́ẹ̀ kí ló ń tẹ́ ẹ fẹ́ wí bàbá ẹnìkan lẹ́yìn pè ní Gbọ́lábí àwọn àgbà ní ibi ó bá yẹ ká bọ́gbọ́n bá gọ̀ǹbẹ̀ àmọ́ dùn ní pọ̀ kó wá ṣerú yín Awíkóńkó ló yẹ ká ẹ mọ̀ tàfàlà ẹnu ọba Olúwo ìṣubú ọba lẹ̀ ń wá ipò ọba ní ìṣubú ọba lẹ̀ ń wá ipò àgbà ní ó ń bọ̀ wá kẹ́yìn náà èmi ló dé Awíkóńkó tá a wíwíwí tá a sọsọsọ tá lẹ́yìn oníyé gbọ́ kí ló dé tó jẹ́ kó ba àwò lẹ́yìn fi ń tàfàlà ẹnu ni ẹ jẹ́ lọ rè jáwọ́ lápá tí ó yọ kẹ́ ẹ lọ rè gbómi lákaná mo wí lẹ́ẹ̀kan mo ní sìgìdì tí ó tẹ̀ yóò nìkan gbóǹlodò lọ rè wẹ́ ẹ rí bẹ́ẹ̀ bá jáwọ́ lórí ọ̀rọ̀ yìí ẹni wá ṣubú ọba ni ó ṣe tán àti fẹ̀mí ara rẹ̀ ṣòfò ọlọ́ládé mo dé ọmọ ọ̀dọ̀ àgbà tí ó ṣe pè ránṣẹ́ pátákó ẹ̀sìn ọmọ tí ń tajà lẹ́nu olùkóńdó ọmọ tí ń kọhùn sétí ọmọ aláìgbọ́ràn ẹ bá mi láìkí ẹ bá mi share rẹ̀ ẹ tún bá ń kọ́mẹ́ǹtì sábẹ́ ọ̀rọ̀ mo ti ń padà bọ̀ kí wọ́n sọ kúlẹ̀kúlẹ̀ ohun tó bí ọ̀rọ̀ tí Awíkóńkó ń sọ sí ọba àwò lórí ayélujára mo fẹ́ kẹ́ ẹ méjì yín balẹ̀ gbogbo ọmọ mẹ̀kúnnù ọlọ́ládé ti ń padà bọ̀ ẹ bá ń kìlọ̀ f'Awíkóńkó kó jáwọ́ lórí ọ̀rọ̀ ọba àwò toró ń tó ń bẹ lẹ́yìn ẹ̀fà mo kó jòjé lọ mo ti ń padà bọ̀ ẹ méjì yín balẹ̀ gbogbo ọmọ mẹ̀kúnnù èmi lọ́lọ́ládé mi ni ọmọ ọ̀dọ̀ àgbà tí ó ṣe pé ránṣẹ́ pátákó ẹ̀sìn ọmọ ni mi ti ń tajà lẹ́nu olùkóńdó ọmọ tí ń kọhùn sétí ọmọ aláìgbọ́ràn.